Èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà, ṣé dáadáa ni a bá yín. Gist tèmi, wọ́n ní ìjà wà láàrin olórí Temitope àti olórí Ronke nítorí pé olórí Ronke ó gbé ọ̀rọ̀ àwọn ọmọ olórí Temitope wá sí inú palace. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣàlàáfíà ni ẹ wà, ṣé dáadáa ni mo bá yín. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe o, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́, wọ́n ní olórí Ronke, wọ́n ní pé nítorí pé kábíyèsí wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí Queen Naomi wá sínú palace, tí wọ́n dẹ̀ ń sọ pé kí wọ́n lọ ralé, wọ́n lè yí ò dùn mọ́ olórí Ronke nínú. Wọ́n ní wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí í fi olórí Temitope ṣe yẹ̀yẹ́ nìyẹn, tó bring ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ sí inú conversation wọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Wọ́n ní bí olórí Ronke bó ṣe bẹ̀rẹ̀ sí bú olórí Temitope nìyí, nítorí pé olórí Temitope ṣe nǹkan tí kábíyèsí nìkan ṣe, ó lọ ralé. Wọ́n ní olórí Temitope lọ ralé, ó dẹ̀ ń kó ẹrù ẹ̀ lọ́bẹ̀ láti lọ máa gbébẹ̀, nǹkan tí kábíyèsí fẹ́ nìyẹn. Wọ́n ní olórí Ronke ní kò yẹ kí olórí Temitope ṣe bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé òun àti Mariam ni wọ́n àtàkì olórí Temitope, but ti Ronke yìí òun ló pọ̀ jù. Wípé kò yẹ kí olórí Temitope ṣe bẹ́ẹ̀, pé ó yẹ káwọn pẹnu pọ̀ láti face kábíyèsí àti Queen Naomi ni. Wípé olórí Temitope, wípé kí ló dé tó kó lọ sí ilé yẹn. Wípé nǹkan tí olórí Ronke wá sọ òní pé tí ó bá mú nǹkan tó bá fi mú abandon àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tó fi fẹ́ kábíyèsí. Wípé kí wá ní ó ṣe gbogbo yẹn fún ìgbà tí ó bá jáde nínú palace, tí ó gbé palace mọ́. Wípé bí ìgbà tó jẹ́ pé ó kàn waste time ara ẹ̀ ni. Wọ́n ní bí inú ṣe bí olórí Temitope nìyẹn, tó lọ sọ̀rọ̀ ẹ̀ lójú àwọn elder wípé kí ló kàn pẹ̀lú àwọn ọmọ, ṣóun gbé ọmọ wá sínú palace ni àbí àwọn ọmọ ń gbé inú palace. Wọ́n ní olórí Temitope ní kí ló ṣe olórí Ronke tó ń fi ọ̀rọ̀ àwọn ọmọ tó fi ń sọ̀rọ̀. Wípé olórí Ronke tó wá ń pe àwọn ọmọ yẹn lórúkọ, ó ń pè wọ́n pẹ̀lú orúkọ wọn. Wọ́n ní inú bí olórí Temitope. Wípé kí ló fa gbogbo nonsense tí olórí Temitope ń ṣe. Wípé kí ló dé tó ń pe àwọn ọmọ pẹ̀lú orúkọ wọn. Wípé yàtọ̀ sí yẹn, kí ni àwọn ọmọ ń ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ palace. Ṣé òun gbé àwọn ọmọ wá sínú palace kan máa gbé ni? Àbí kí ni tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ? Tí wọ́n bá ní problem ní palace kan fèsì, wípé kí ni tiẹ̀ àwọn ọmọ pẹ̀lú ẹ, pé òun listen sọ́kọ òun dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ń ṣe. Wípé kí wá ló wá fa gbogbo ẹjọ́ àròyé tí olórí Ronke ń ròyìn. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré o láàrin olórí Temitope àti olórí Ronke. Wípé ṣe ni olórí Ronke ń fi àwọn ọmọ ẹ̀ náà fi ń sọ̀rọ̀ sí olórí Temitope, pé olórí Temitope lọ fi ẹjọ́ ẹ̀sùn àwọn elder. Wípé kí wọ́n bọ̀ ń wọ̀n olórí Ronke o. Wípé torí òun ò gbé ọmọ òun wá sínú palace láti wá fìtà yín. Wípé àwọn ọmọ ò dẹ̀ ní anything ṣe pẹ̀lú palace problem. Wípé tó bá ní problem pẹ̀lú kábíyèsí, kó fèsì kábíyèsí fúnra rẹ̀. Wípé because nǹkan tí kábíyèsí bá ní kò ń ṣe lòun máa ṣe. Tí kábíyèsí bá ní kò ń kẹ́rù kò ń lọ máa gbélé tán rà fún òun ti ṣe tán. Nǹkan tó ń dẹ̀ ń ṣe nìyẹn. Wípé kí wá ló fa gbogbo ẹjọ́ àti wàhálà tí olórí Ronke ń fà lẹ́sẹ̀. Wípé òun ni ó fẹ́ stubborn, òun ni ò fẹ́ listen sí kábíyèsí. Wípé ńgbà tí ò dẹ̀ ti fẹ́ listen sí kábíyèsí, kó múra sí i, kó máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Wípé ṣùgbọ́n láyé ẹ̀ kó má fi ọ̀rọ̀ àwọn ọmọ kó má fi sí inú palace mọ́. Tí wọ́n bá ní problem pẹ̀lú kábíyèsí, kọjọ máa jọ̀ràn. Wípé ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọmọ òun ò mú wá sí palace. Kó dẹ̀ ever má dárúkọ àwọn ọmọ mọ́. Wọ́n ní nǹkan tí olórí Temitope sọ fún nìyẹn. Wọ́n ní bí olórí Temitope ṣe gbé ọ̀rọ̀ yìí lọ síwájú àwọn elder nìyẹn, wípé
kí wọ́n bá òun wọ̀n Olori Ronke wípé kó má ever dárúkọ àwọn ọmọ mọ́ nínú palace, kó má dẹ̀ ever gbé ọ̀rọ̀ àwọn ọmọ kó máa fi sọ̀rọ̀ sóhun, kó stay sórí lane kó jẹ́ kó náà wà láàyè ara òun wípé òun jẹ́jẹ́ òun ló máa ń lọ, òun ò ta sẹ́nibọ́dì wípé ṣùgbọ́n èyí tó fẹ́ máa fèsì òun nítorí pé òun kó lọ sílé tí kábíyèsí ní kí àwọn lọ rà wípé kó jọ nítorí ọlọ́run kó má ever jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́, kó jẹ́ last one time tó máa bá òun ṣerú nǹkan báyìí. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ó ṣàdé ọ̀dọ̀ àwọn ẹ̀dá pé àwọn ẹ̀dá dá sí ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká wá sọ fún yín. Ọ̀rọ̀ Olori Ronke yìí ó mà wà lágbára báyìí o, nítorí pé Olori Temitope gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Inú ń bí ẹ nítorí Olori Temitope gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Ṣé Olori Temitope ló ní kó má lọ ra lé ni? Mi ò máa rírun nǹkan báyìí rí. Olori Temitope ra lé ó dẹ̀ kó lọ sílé ẹ̀. Kí ni tiẹ̀ gangan ná? Ìgbà tó bá wù ló ń wá palace náà, at least ó ṣàti ṣe nǹkan tọkọ yín nìkan ṣe. Ìwọ ló lóòní lọ olóò fẹ́ rìtáyà sínú palace ni. Ìgbà tó bá dẹ̀ ló fẹ́ rìtáyà sínú palace tí kábíyèsí bá dẹ̀ ní kì í ṣe inú palace ló máa rìtáyà sí, a máa rí ń gbà yẹn. Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀rí pé yìí tún lágbára fún Olori Ronke láti máa attack ẹni ẹlẹ́ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí o, a bá wọn yanjú ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n Olori Temitope, mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín fún Queen Naomi. Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á dẹ̀ gbàdúrà gbogbo wa ní 2024 yìí. Gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́lọ́run máa ṣe fún wa ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Happy New Year to you all. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ tí subscribe, subscribe. Ọlọ́run á wà pẹ̀lú yín. Happy New Year to you all. Please share this video, like and subscribe. God bless you all.